Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé. Mo sì kí ẹni tó jẹ́ pé ó gbọ́ èdè Yorùbá ṣùgbọ́n kì í ṣọmọ Yorùbá. Ẹ kú àtàárọ̀ bó lọ́dọ̀ yín, yóò dáa fún gbogbo wa. Orúkọ mi ni Lukman ọmọ Àyándáré bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Gbogbo wákàtí tí a bá ń gbọ́ ètò yìí, wákàtí ìtura ni ó jẹ́ kò ní ní wá lára o. Ìgbèrí òkun lẹ́wà ní, ìgbèrí ọ̀sà lẹ́wà ní, arọ́dẹ̀yìn o, òbúkọ. Ní ilẹ̀ Yorùbá, a ní ewúrẹ́ akọ, ewúrẹ́ abo. Bí a ṣe ní àgùntàn tí a sì ní àgbò, bẹ́ẹ̀ náà ni òbúkọ ló wà. Òbúkọ tilẹ̀ Haúsá òun ni mìsóró. Oríṣiríṣi òbúkọ làwọn ní lọ́dọ̀ wọn lọ́hùn o. Ṣùgbọ́n ẹ̀yà tá a lè fi jọ tọ̀dọ̀ wa sí wọn, òun ni ká sọ pé mìsóró, wọn ò jọra wọn. Ṣé ń gbọ́ mi yé? Ẹ wá rí òbúkọ tí mò ń sọ yìí, òbúkọ tó bá ti gbó dáadáa. Nílẹ̀ Yorùbá wa máa pè é ní itú, oníwájú itú. Ẹ ti rí iwájú ẹ̀ yóò yọ kọ̀lọ̀bọ̀ báyìí. Wọ́n ní òbúkọ dé, òórùn dé. Òbúkọ tó ti gbó dáadáa, òun ní sọ̀rọ̀ lórí ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dára wa ní ẹ̀kọ́ tó wà lára òbúkọ yìí. Ẹ̀kọ́ tá a kọ́ pọ̀ lára ẹ̀. Ẹ jẹ́ á gbé láti bí number 1, ká sọ pé part 1. Ẹ̀yin tí à ń yọ mí lẹ́nu lórí àwọn ẹran tá a ti sọ̀rọ̀ bá tàbí àwọn ètò tá a ti ṣe tó jẹ́ pé apá kìíní ọ̀pọ̀, a sì ti ń sapá kejì, kódà míì ti dápá kẹta, ìkẹrin. Lórí ọ̀rọ̀ màálù tẹ́ ń dà wá láàmú sí, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti dánwò lára ibi tá a sọ̀rọ̀ lé tẹ̀sí bá bẹ́ẹ̀. Pàápàá jùlọ níbi àwọn màálù tá a sọ̀rọ̀ lé lórí. Àìsàn kankan níbi ara màálù o, àìsàn kankan ẹ̀rí. Wọ́n wá fẹ́ kẹ́ wá nǹkan kẹ́ fìdí yín lé tàbí kẹ́ fìdí lé nǹkan. Ẹni tí ń pariwo, ẹni wọ́n gbẹ́nu lọ́wọ́. Ẹni tí ń rojọ́, ẹni kò sẹ́nu kẹ́mú. Ẹni tí ń ṣe wọ́n bí ẹ̀rọ ọ̀lọ́gì, ẹni ó fara rẹ̀ balẹ̀. Ẹni tí ò rí nǹkan fìdílé, tí ò sì rí nǹkan fìdílé nǹkan, ẹni kò fẹ̀yìntì ògiri tàbí igi tó wà níbẹ̀ kó máa gbọ́ ètò yìí. Kí ni wọ́n ń wí? Ọ̀fẹ́ kọ́gbọ́n ni. Tó bá fẹ́ kọ́gbọ́n, ó farabalẹ̀, ó la etí inú rẹ̀, ó kọ́gbọ́n ni. Tọ́ òbúkọ, àṣírí kan bẹ lára rẹ̀. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ gbé láti bí orí òbúkọ.
ẹ rí i pé àkọlé tí mo kọ sí ni pé ẹ̀yọ́nú aṣínà tipátipá lọ́dọ̀ àwọn tó bí wa tá a ti kọ́ bí èèyàn bá lo iṣẹ́ yìí tó bá dàbí ẹni ká pé àwọn èèyàn máa kórìíra èèyàn láwùjọ tàbọ̀ wà ládùúgbò wọn ò fẹ́ràn rẹ̀ àbí ọ̀dálẹ̀ iṣẹ́ kan lẹ̀ torí pé orúkọ èèyàn lásán táyé bá gbọ́ ì máa bí wọn nú wọn yẹ fẹ́ gbọ́ wọn ní kílẹ̀ pé kọ́ni tó lè ṣe ikọ̀ rẹ̀ gẹ́gẹ́ ti ń bí àwọn ẹ̀rí nǹkan wọn ì rẹ́ni tó ní o inú ó sì ti máa bí wọn ayé ò ní kọ́ tiwa o ayé ò ní kọ́ tiwa o tàbí ọjà tó gbé kalẹ̀ ó fẹ́ tó mílíọ̀nù 10 ẹni ó wá gbé ọjà 2000 lásán kalẹ̀ òun ni wọ́n kọjá lọ́dọ̀ rẹ̀ ìkórìíra ni táyé bá dẹ ìkórìíra sí yàn àbẹ́yàn fara kó àbẹ́yàn bá wà láwùjọ àwọn onílara ògo èèyàn òun ní yóò dàgbàsókè o ṣẹ́ǹgbọ́ ìtú orí òbúkọ ni wọ́n máa ń pè ní tú o àní òbúkọ dé òórùn dé àṣírí kan ní bẹ́lá rẹ̀ tí òbúkọ tó gbó káká tó bá dé àwùjọ nísìn àbábá wà nítòsí òórùn ó ti gbalẹ̀ àṣẹ ni ọlọ́run ló fi kíní yẹn sí wọn lára ibi orí wà ní kíní yẹn wà gẹ́gẹ́ bí àṣírín táṣírín bá débì kan lẹ́sẹ̀kẹsẹ̀ tó òórùn rẹ̀ ó ti gbàdúgbò pé àṣírín bẹ́ẹ̀ ń bì tàbí ìkàmùdù kòkòrò kàmùdù ẹ̀rí bọ́lọ́run ṣètò tẹ́lómi bá já ewúro tó fi sí ẹnu yóò rò pé ewúro nìkan ló korò àwọn tó korò ju ewúro lọ nígbà ẹgbẹ̀rún wọ́n pọ̀ káàkiri bóyá ìjọba mi kọ́gbọ́n ohun tí a fẹ́ sọ̀rọ̀ báyìí yóò sì ṣe gbogbo wa ní àǹfààní tó wọ́pọ̀ tí kì í ṣe kékeré o ìjẹ́ gbọ́ báyìí. ẹ jẹ́ kọ́ra wa lóye o bóyá àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́yìn náà kú àtúbẹ̀ tí ẹ̀ táyé lọ ọ̀rẹ́ yìí ìbẹ̀yìn lọ. ẹ jẹ́ kọ́ra wa lóye o bóyá àti ìrìnàjò lẹ́jọ́ lẹ́yìn náà kú àtúbẹ̀ tí ẹ̀ táyé lọ ọ̀rẹ́ yìí ìbẹ̀yìn lọ. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o yáyé mọmọ rìbà o egun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. olùrìbàrìbà ọlọ́mọmọmọ rìbà o olùrìbàrìbà o yáyé mọmọ rìbà o egun ọwọ́ ọ̀sọ̀ àti rìbà o. mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fòótọ́ ọ̀nà jáwé àti ẹ̀yin tẹ̀ ń fi òótọ́ ọ̀nà wàgbò àti ẹ̀yin tẹ̀ ń fi jojúmọ́ tẹ̀ jẹ́ abiyamọ tòótọ́ tẹ̀ ń fi jojúmọ́ ṣàdúrà fún wa gbogbo bẹ́ẹ̀ tí ń tọrọ fún wa yóò rí bẹ́ẹ̀ fún ẹ̀yin náà àti àwọn èso tó tara ń jáde ọlọ́run níjà tójúlẹ̀ mọ́lẹ̀ o àṣẹ níjọra wa lójú o. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. òbúkọ yìí a lè lọ́ọ̀dọ̀ àwọn tí ń ta òbúkọ tàbí kọjá pé àwa gan a lè ra òbúkọ tàbí ọ̀nà tá a bá sámọ̀ pé a lè gbà rí orí òbúkọ tó ti gbó dáadáa tí wọ́n bá ti pa á tán gbàrà ẹ̀ la orí rẹ̀ ọpọlọ rẹ̀ ṣe rí kinní kan bẹ ní iwájú orí rẹ̀ tá à ń pè ní ìtú yìí ó ní í ṣe papọ̀ mọ́ ọpọlọ rẹ̀ òun ní máa ń rùn ọpọlọ rẹ̀ papọ̀ mọ́ ìtú yìí àgbèjù sí odó àgbèjù sí ọpọlọ òbúkọ àwa ewé oríjì tútù bẹ́ẹ̀ làwa ewé sìkímìnì tútù pẹ̀lú ewé jẹwẹni
ewé kí ni mo pè é ewé jíwìn ni a kò sí ẹ ti kó sí gbìyànjú kó fi èpo ọ̀bọ̀ bẹ́ńgà sí ẹ gbọ́n tó mo wí èpo ọ̀bọ̀. Ìbàrìbà ìyá àtàbẹ̀ ní mọ̀mọ́ rìbá o. Olùrìbà rìbá o. Ìyá ayé mọ̀mọ́ rìbá o. Eégún ọwọ́ ọ̀sán àti rìbá o. Olùrìbà rìbá ọlọ́mọ mọ̀mọ́ rìbá o. Olùrìbà rìbá ọlọ́mọ rìbá o. Ìyá mi eégún ọwọ́ ọ̀sán àti rìbá o. Ọ̀kídé ọlọ́jà ẹyẹ. Ọkí màmàdé o, ọlọ́jà ẹyẹ o, ẹ bá wọlé ẹ̀fọ́ kí sí o, ọ̀kídé. Ìgbà tí ẹ bá ti kó sódó tí ẹ ní kí wọ́n máa gun ẹ wá wá eku kan pè ní eku àfè àwọn ẹlòmíràn pè ní abàfè táwa ti tún pè ní abàfè torí pé ẹni tí ọba dá mọ̀ dáadáa ewé kan bẹ tí ń jẹ́ ewé abàfè panumọ́ abàfè ṣùgbọ́n àwọn mìíràn máa pe eku yẹn ní eku abàfè ṣùgbọ́n ekọ rẹ̀ báwa ṣe pè lọ́dọ̀ wa àfè àfè lórúkọ méjì àfè ní í jẹ́ eku àfè eku ẹmọ́kọ́ o eku àgókọ́ o àfè lèyí tí mo wí yìí o ẹ bá rí gbígbẹ rẹ ẹ bá rí tútù rẹ ẹ bá jẹ ọ̀kan lẹ́rìí ẹ bá jẹ méjì àṣẹ ni ẹ jù ú sódó ẹ ti jù ú sódó àbèrè kò ní pọ̀ rárá kódà bí òjú ike mílíìkì kan lọ àbágolo mílíìkì kan èyí tó gbẹ dáadáa ẹ dà á sí ẹ ti dà á sí ewé ìnàbò tútù ẹja ẹ kó sí ṣé wàá rí ohun tó wá jẹ́ pabambarì nísìnyí yìí pé ẹ gbìyànjú kẹ wá ewé ọ̀là ṣe rí ewé ọ̀là tẹ́ wàá wá ìtútù lọ́wọ́ àdá pabambarì tó wà bẹ́ẹ̀ nìyẹn o tútù rẹ̀ ní o kìí ṣe gbígbẹ ọyẹ kódó ẹ̀gún omi ò gbọ́dọ̀ pọ̀ ńbẹ̀ ẹ wá wà lọ́fíńdà tí ó tu oríṣi mẹ́ta irú lọ́fíńdà kẹrí kẹwà kẹsàgbìyànjú kẹmọ pé 6 flower wà nù ẹ gbọ́ ẹ tù sí ẹ pò dáadáa ọṣẹ funfun là á fi kó ọlọ́run orúkọ mi ni Lukman ọmọ Àyàndáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ kó sínú òkè funfun ṣé ẹ mọ̀ pé ti fi lọ́fíńdà pò ẹ tún á tu lọ́fíńdà sí lórí oríṣi mẹ́ta náà ni ẹ tó tù sí lórí ẹ máa bu ọṣẹ yìí papọ̀ mọ́ lọ́fíńdà ni pẹ̀lú kàǹkàn tuntun ọlọ́run o akíbá àwọn ilé fẹ́ darapọ̀ mọ́ wa ní WhatsApp group wa ìyọ́nà méjì ló kù sí 22 ní gbogbo group yìí ṣùgbọ́n ẹyọ kan ṣoṣo nù rẹ̀ private ni gbogbo àwọn yòókù public ni a ní life spiritual solution public ni olómi tútù ọba ìràwọ̀ public ni ṣùgbọ́n ẹ bá jọyìn àwọn yìí mẹ́mbà lásán lẹ́jẹ̀ ẹ láǹfààní àti béèrè kankan ṣùgbọ́n ẹ láǹfààní kọjá pé gbogbo program tó ti lọ ẹ máa rí a máa ṣe àyín free bákan náà gbogbo bí movement wa bá ṣe ń jẹ́ ẹ lè máa mọ̀ ọ́ ẹ̀rẹ́ ní tó bá wà ní private wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa ìtumọ̀ àlá rẹ̀ ní ọ̀fẹ́ ni wọ́n fẹ́ máa béèrè lórí àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ kò yé ni ọ̀fẹ́ ni àbí iṣẹ́ mi ìta àti ìfìlẹ̀ wọ́n fẹ́ gbà lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ ni ṣùgbọ́n o tẹ́ bá fẹ́ join group yìí 5,000 naira lẹ́sàn tí í ṣe àpò márùn faransé ẹ sì máa san 5,000 níparí oṣù agbára yín bá gbé ṣùgbọ́n tẹ́ bá fẹ́ béèrè lórí ìrìn àjò yín ẹ sanwó rẹ̀ lọ́tọ̀ nù tí iṣẹ́ yòówù tẹ́ bá bẹ̀ wá lára gbogbo ṣé ta ti fílẹ̀ àbómi ta ti fílẹ̀ tẹ́ bá bẹ̀ wá pé DHL ẹ fẹ́ fi gbé ẹ sanwó owó DHL papọ̀ mọ́wó ṣé tẹ́ bá san bákan náà onímọ́tò lẹ́fẹ́ ká bá ń gbé fún ẹ sanwó ni o
tó ní mọ́tò ó fi gbé ìbáà jẹ́ Nàìjíríà ni àbí orílẹ̀-èdè Kòtónú ni àwọn tí wọ́n bá ń gbé fún ní mọ́tò wa ẹ̀ sanwó rẹ̀ ìyẹn lọ bẹ́ẹ̀. Èyíkéyìí tẹ́ bá wá join nínú gbogbo gúrùpù yìí o ẹ dákun ẹ má sẹ́ndì líǹkì gúrùpù kan wọbẹ̀ ẹ má sẹ́ndì gúrùpù kan wọbẹ̀ ẹ má sẹ́ndì stíkà o ẹ má post fídíò àìmọ̀dí kan wọbẹ̀ o a máa post fídíò yóò wá láti ọwọ́ àwọn admin tàbí kó ń tọ̀ wọ́n gbàṣẹ lọ́wọ́ olùdásílẹ̀ ẹgbẹ́ tàbí lọ́wọ́ ọ̀kan náà àwọn admin pé ẹjọ́ mo rí fídíò kan ó ṣe ilé láǹfààní tó bá ti gbàṣẹ tó sọ pé admin báyìí òun ló fún un láṣẹ tàbí olùdásílẹ̀ èmi tí mo jẹ́ olùdásílẹ̀ wọn tó bá ní pé abóhùn post àbọ̀ bá gbàṣẹ látẹnu mi màá ní kó post ṣùgbọ́n kan fẹ́ ẹnu ó pé fídíò yìí dá àtiwá àti fídíò náà ẹjọ́ jáde ni ìyẹn bẹ́ẹ̀ o ìlú tí ọba sófin ẹ̀sìn sí ń bẹ̀ tí wọn náà bá fẹ́ jáde ní ọ̀fẹ́ ni ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan ó gbowó tí prógráàmù yìí bá tẹ̀ lọ́wọ́ ọlọ́run ò ní dèrè ayọ̀ rẹ mọ́lé o ọ̀yá ẹ máa pín àìdè mọ́lé tí wọn náà bá fẹ́ kiri oyè pé tètè ọ lọ́wọ́ wọn náà máa ṣí ẹlòmíì náà ní retí ń bẹ lọ́wọ́ rẹ̀ á dára fún wa o. Àwọn iye prógámù wa wà lórí YouTube mélòó náà kájú ọmọ inú ọmọ òkun ẹgbẹ̀rún kẹ máa dánlódù ẹ̀ kẹ máa ṣíà rẹ̀ dára fún yín o kò ní dálẹ̀ o bó là á ṣe wẹ̀ ẹ́ kò síjọ́ ta ìwé tá a bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àìwẹ̀ ẹ́ o tá a bá lásìkò pọ̀ lóbìnrin àìwẹ̀ ẹ́ o ṣe rí iṣẹ́ yìí dáa gan ni o pàápàá ẹni tí bá ń wọ́kọ rí ẹni tí bá ń wáyà rí ẹni tí ń wọ́mọ ṣẹ́ ìwọ tó wà lẹ́nu iṣẹ́ àtúnṣe àtàjẹ́ wọn máa fẹ́ràn rẹ sí ọ̀wá jù báyìí náà lọ mo fọlọ́run búra fún ọ lọ́ọ́ dán wò èmi kọ́ ló dúpẹ́ fún ọlọ́run ló dúpẹ́ fún lọ́ọ́ dán wò má jẹ́ nìkan gbowó lọ́rẹ̀ wọn náà lọ́ọ́ ṣe fúnra rẹ mi ìyọ́kùnrin sì fi kún ìyìn sì dínkù gbogbo ẹni tó bá lò yọba ìyìn fílẹ̀ torí kò lè wá bá mi láti rìlífù àwọn èèyàn kúrò nínú ìdè ni ọ̀pọ̀lọpọ̀ náwó àfojúrí lọ́ọ́ dán wò ọ̀pọ̀fọ̀ ọ̀fọ̀ kìnnì ọ̀fọ̀ wèrèwò àlejò nìkan ò ní yẹgbà sí ọ̀n kankan ò ní sí ọ́ tí wọ́n gan bá ń lò nú rẹ̀ ọ́ máa dùn ní iṣẹ́ ìdá gan ni o bọ́n tajà ọjà rẹ̀ ọ́ máa tà bọ́n wọ́n mọ̀ ṣẹ́ wùtìwùtì ni wọ́n máa bọ́ lọ́ọ́ dán wò. a ní o lọ́ọ́ ṣe é gbogbo ẹni tó bá ṣe ìṣẹ̀dá yín ò ní ṣàtakò yín ìlú èbó ló wà ní ìlú aláwọ̀ dúdú ló wà ní ìlú àwọn ààfin ló wà ní ìlú tó orí kọ wà lò ó rí tí ẹ ṣe gbáre mú orúkọ tọjọ jẹ gbogbo ibi tẹ báwọn ẹ máa gbáre yín mú ni o ọlọ́run o àti jí lónìí o èrè ayọ̀ wa má jẹ́ fò wá ro o ọlọ́run o lẹ̀kùn ọjọ́ òní lọ tí o ọlọ́run má jà fóònù ìdágbére fáyé o ọlọ́run ojúmọ́ òní ti mọ́ o èrè tiwa fi lé wa lọ́wọ́ o àdàrà fún wa má jà aṣẹ́rú ẹgbẹ́ wa o bí ẹgbẹ́ wa bá ti ní yá máa bá wọn ní bí ẹgbẹ́ wa bá ti ná yá máa bá wọn ná nǹkan rere bí ẹgbẹ́ wa bá ti lò yá náà lè máa rí lò bí wọ́n bá ti náwó má jà nájú mẹ́ o ìṣẹ̀dá owó ní sàtakò wa ire o àwọn èèyàn ń béèrè wọn ní bàbá nọ́mbà yín kọ́ àdàrà fún yín +23480 3298 3298 +23480 3298 3298 mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí dìgbìdìgbì bọ́ bá pè mí lọ́wọ́ kan ní ọ̀lọ́ ṣùgbọ́n tẹ́ bá ti lè pé MTN 3298 3298 mi tí ọba ti lọ mo ti kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn bákan náà gbọ́n fún nọ́mbà orílẹ̀‐èdè Benin sí +229 54 65 19 28 +229 54 65 1928 ṣùgbọ́n nọ́mbà ẹyọ kan ṣoṣo tó yẹ pé tẹ́ ẹ bá pè mí tí ń gbé lọ́wọ́ kan òun ni MTN yìí ni kẹ́rí kẹ́ẹ̀tì mi lórí ẹ̀ +234 3298 +234 80 3298 3298 òun ni WhatsApp ẹ̀ nìkan ni kẹ́ máa lò bẹ́ẹ̀ bá rí mi pè lórí direct call ẹ pè mí ní WhatsApp nígbà inú gbogbo àwọn fídíò mi tẹ́ ń wo fèsì mi ó ti pẹ́ o èmi náà ti jọbẹ̀ díẹ̀ o mo ti jọbẹ̀ o fídíò tó ti pẹ́ ni ayé gbà wà ń Bàrígà gbà mo wà ní tẹ́ḿpù ní Bolówó ṣeré àkó mẹ́ẹ̀ àtúlọ kílẹ̀ kò mú tí jẹ́ kílẹ̀ kọ síìtì yìí
Akínọlá nọ́mbà 29 ó ti pẹ́ kì í sọ̀rọ̀ ọdún márùn ó ti pẹ́ gbogbo èmi lọ́fíìsì mi tó wà ní Ìbàdàn ní Onírèké Dùgbẹ̀ Ìbàdàn àìrọ́ ní ìsàdédé wá Ìbàdàn bí bá ní special appointment wọ́n tó bá dẹ̀ fi mẹ́sẹ̀gì rẹ̀ rí ipò pè mí o torí pé mẹ́sẹ̀gì máa ń pọ̀ fún mi bí ọ̀yọ́ wa o kò ní yẹ ẹ lẹ́ẹ̀ dára fún wa àyè wà ẹ fẹ́ ṣètọ́jú ara ni ẹ fẹ́ ṣèbéèrè lórí ọ̀rọ̀ ṣẹ́ yín àbẹ fẹ́ tọ́jú ara yín ńlànà ìwé àtìgbò ẹ kà sí wa á dára fún yín o kò ní dàlẹ́ o ire kàbìtì nílé gbogbo wa o.